ẹni asariqu wa sariqa faqta'u aydiyahuma lẹ́mú wa ní sísá àrùnkùnlá ẹ bá wa wọnú ẹ̀ díẹ̀ sà ẹ gbé wa nínú mímọ́ gẹ́gẹ́ bí tọ́lọ́mọkéwu wa àlìyádù ní ọwọ́ kan àlìyàdéènì ní ọwọ́ méjì ntí Kùránì wa gbé wa ní aydiyahuma bàbá báwo ló ṣe jẹ́ aydiyahuma kí ló dé tí ò jẹ́ yadayhima ẹ gé wọn ní ọwọ́ méjì ọwọ́ kọ̀ọ̀kan báwo ló ṣe jẹ́ aydiyahuma nínú Al-Qur'an gẹ́gẹ́ bí halqa tá a ṣe lọ́jọ́ ní bẹ́ẹ̀ ti wọnú ẹ̀ nísìn ló ríǹgì sí mi létí pé bàbá sọ̀rọ̀ kan fún wa ní pé àwọn kan tọ́ pé akhta'u lughawi ń bẹnu Al-Qur'an ẹ ti wá yànnà náà méjì fún wa ní halqa wa tó lọ́jọ́ ní laysa al-birra ẹ ṣàlàyé ẹ̀ fún wa àti ẹlẹ́ẹ̀kejì ẹjọ́ yé wa wípé kò sí akhta'u nínú Al-Qur'an ẹni tó sọ bá ní ní ò gbọ́ Al-Qur'an yé bàbá eléyìí náà bó ló ṣe jẹ́ báwo ló ṣe jẹ́ aydiyahuma kí ló dé tí ò jẹ́ yadayhima Al-Qur'an ń lò dáadáa kìí sọ̀nà kan sórí ọ̀rọ̀ akhta fil Qur'an àwọn mustashirikun àwọn mulhidun ó ti yé báwọn alladhina yani yaquluna anna fil Qur'an al-akhta'u al-lughawiyya al-akhta'u an-nahwiyya al-akhta'u al-ilmiyya na'am wal akhta'u al-balaghiyya kódà akhta'u sarfiyya ó ti yé gbogbo ẹ̀ ni wọ́n ń gbé pé àwọn rí khata'u kódà àwọn akhta'u imlahiyya ó ti yé wọn writing bí wọ́n ti kọ nǹkan pé àwọn rí mistake ń pa bí wọ́n ti kọ nǹkan falẹ̀ yasu billah ó ti yé látara pé wọ́n ń fi jahala wọn hàn ó ti yé kò possible kéyìn olóhùn rí khata'u nínú Al-Qur'an èmi kéwù tí wọ́n ké ló ní khata'u Al-Qur'an ò ní khata'u hayakumullah ó ti yé so number one ni wípé ní títorí àwọn akhta yẹn ó ti yé báwọn tu'addu dalilan hadhihi al-akhta tu'addu dalilan يعني على أن القرآن ليس وحيا من الله تعد هذه الأخطاء دليلا على أن القرآن ليس وحيا من الله إنما هو تأليف البشر جل جلاله so torí àwọn akhta yìí wọ́n rí pé Ọlọ́run kọ́ ló sọ a jẹ́ pé Ànábì ló rò fún rẹ̀ àmọ́ tẹ́ wá wo àwọn tó yẹ pé takhassusu wọn kọ́ ìdà ni kọ́ wá ìdù ni ó ti bá al-mutakhassisun inú kọ́ ìdà sarfiyya kọ́ ìdà nahwiyya kọ́ ìdà balagiyya kọ́ ìdà mantiqiyya so àwọn yẹn àwọn ó ti mà wípé àwọn tí ń sọ pé akhta ń bẹ nínú Al-Qur'an yìí wọn ò dákan mà ni ó ti bá wọn la yakaduna ya'rifuna shay'an ti báwọn torí wípé Al-Qur'an yìí òun náà ní al-mi'yaru al-asasi ó ti yé tí gbogbo àwọn qawaidu gba iná lára rẹ̀ òun la fa nahawu òun la fa sorfu òun la fa balaga nahawu tó bẹ́ẹ̀ kọ́ Al-Qur'an orí ọ̀rọ̀ sọ sorfu tó bẹ́ẹ̀ kọ́ Al-Qur'an orí sọ balaga tó bẹ́ẹ̀ kọ́ Al-Qur'an orí sọ kódà àwọn lóga ó ti yé báwọn wọn ò tó bẹ̀ kún Al-Qur'an orí ọ̀rọ̀ sọ torí wípé òun ni núrù rẹ̀ ń ànára gbogbo wọn ọ̀dọ̀ ẹ̀ ni wọ́n ti gba wọ́n ti faná. tẹ́bá di kankan Al-Qur'an tẹ́wọ́ bá ń pè ní khata'u rárá náhàwù tí wọ́n ké ló ní khata'u ní ọgbọ́ta Al-Qur'an yìí tó bá jẹ́ pé Al-Qur'an bá ní khata'u kan tẹ́nìkan lóhun rí khata'u kan ní Al-Qur'an pé àwọn sì wọ́ ó yẹ kó wọ́n Fatiha ni wọ́n wọ́n sálẹ̀ ó yẹ kó ṣe báyìí ni tó bá yẹ pé Al-Qur'an bá ní bẹ́ẹ̀ àwọn tí wọ́n gbé náhàwù kalẹ̀ àwọn ulama'u nahw ulama'u sarf ulama'u balaga bí àwọn Khalilu Farahidi ó ti yé wọn bí àwọn Sibawayh àwọn Kisayi àwọn Al-Farra àwọn Akhfas àtàwọn tó jọrú wọn bẹ́ẹ̀ tó yẹ pé ulama'u nahwi ṣeun so gbogbo orú wọn ni wọ́n ti rí nǹkan kan yọnú Al-Qur'an tí ó máa jẹ́ khata kò wá sẹ́nìkan nù ọdọ́ lóhun rí àṣìṣe kan Al-Qur'an
on kálukú wọn dún ní mo kifu wọn ó ti bá wọn nípa mímọ́ Mashallah. tó wá rí eléyìí àwọn àfọ wọ́n máa wá lọ wọ́n máa wá ọ̀nà fún Naam. ọgbọ́ wọ́n máa wá ọ̀nà fún nígbà tí wọ́n bá understand Ọlọ́run Naam. bí kátọ́wù bá ń bẹ nú ẹ̀ ànábì ní ń kà fún àwọn sàábí Sallallahu alayhi wa sallam. lálùkùránì yìí tó wáyé pé kátọ́wù bá ń bẹ ń bẹ bá ànábì tí ń kà fún wọn ni wọ́n kọ́ lẹ̀ Sallallahu alayhi wa sallam. tí kátọ́wù kan bá ń bẹ ń bẹ tí gbogbo àwọn sàábí sì ń kà lójú ayé ànábì ó ti tún wọn ṣe ké báyìí ni Alaliku anabi ò lè ṣe mistake. ànábì ò lè ṣe mistake. Sallallahu alayhi wa sallam. naam èyí tí ó wí yìí wípé fakitọ̀rù àìdíyàhùnmá ẹ̀wọ̀n nǹkan fakitọ̀rù àìdíyàhùnmá àwọn méjì ni wọ́n ṣẹ̀rí àṣẹ níbi yẹn bá jalè á gé ọwọ́ ọ̀tún rẹ̀ tó bá tún jalè lẹ́ẹ̀kejì á gé ẹsẹ̀ òsì rẹ̀ min khilafinu ìpàṣẹ ìpayọ̀nù á gé ẹsẹ̀ òsì tí ó bá dáwọ́ tó bá yẹ pé ọwọ́ kan àtẹsẹ̀ kan lókù wọ́n tún wá ń fẹsẹ̀ kan láńkúláńkú lọ ó tún lè gbé nǹkan àtúntò tó gbé yìí kó ti lẹ́tọ̀ kún ó gé lọ́wọ́ á tó gé ọwọ́ òsì tó bá tún jalè á gé ọwọ́ ó ti wá tó bá tún wá jalè pẹ̀lú gbunduku yẹ pé ẹnu ló tún fi jalè wọ́n wá jù sẹ́wọ̀n níbi tí ó wà kú sínú ọgbọ́ òfin ṣẹ̀ríà nù nígbà wá gé ọwọ́ kan lọ́dọ̀ ẹni ọwọ́ kan lọ́dọ̀ ilé ọjẹ́ ọwọ́ mélòó ọwọ́ méjì Ọlọ́run wá lo jámù ó lo plural ó ti bá àìdíyà iná lọ́wọ́ lò kò lo yàdẹ́yìhìnmá ló sì yẹ kí alukùránì ó lò wọ́n bá ní nígbà ó ti rí bá wọn á jẹ́ pé kátọ́wù kùránì tún nìyẹn náà kátọ́wù nàhàwí ó ti kátọ́wù nàhàwí but àwọn àfa onílùgà wọ́n jẹ́ kó yé wa wípé àwọn fusaha ul arab yatakallamuna bil arabi alladhina yatakallamuna bil arabiyyati al fusaha ó ti bá wọn bil arabiyyati sahiha àwọn ni wọ́n máa lò bẹ́ẹ̀ qabla al islam Lárúbáwá tó yẹ kóró àwọn ìjìnlẹ̀ òun ni kí wọ́n ṣe ní síbà ìdọ́fà jamuwu sọ́dọ̀ muzanna kọ́sìm wọ́n ṣe ìdọ́fà jamuwu sọ́dọ̀ muzanna kí wọ́n bá wà zikal ó ti bá èlè takfiti zikal kọ́ ma fi wúwo ìgbà tí a bá ní la in tatuba ila Allah faqad sogati kulubukuma fakọ́dé sọ̀gátí kulubukuma ẹ̀yin méjì ní bá wí ọwọ́ ní tẹ́ bá lè túbà fakọ́dé sọ̀gátí kulubukuma kọlbákuma lọ́yẹ̀ kórí fakọ́dé sọ̀gátí kọlbákuma àwọn àfáà àwọn Lárúbáwá tí wọ́n mọ èdè sọ wọ́n ní ó wúwo lẹ́nu báwọn wọ́n wà lọ gbé jámù wá ó ti báwọn wọ́n máa pè ní الجمع واقع موقع التثنية الجمع واقع موقع التثنية ó ti yé pé jamu ni wọ́n lọ fi ṣe ìdọ́fà sọ́dọ̀ tẹ́sínì ọ̀dọ̀ musanna ó ti yé báwọn irú ẹ̀ ní kún ó pé akaltu ru'udhal qabshayn akaltu ru'ushal qabshayn mo jẹ irí àgbò méjì wọ́n lọ ru'usu radhay al qabshayn ló yẹ kó di akaltu radhay al qabshayn ina ló yẹ kó jẹ́ wọ́n ní akaltu ru'udhal qabshayn ó ti yé báwọn àwọn elédè máa lò bẹ́ẹ̀ ina la Al-Qur'an náà lò ó ti yé báwọn tó bá yẹ pé òun ló sì ní èdè ó ti yé tọ́lọ̀ tí wọ́n bá fẹ́ ṣe ìdọ́fà pàápàá jùlọ níbi eléyìí fáktọ̀ wọn àìdíyà hàn máyì nígbà yẹ pé àsárkù ẹnìkan àsárkọ̀ ẹnìkan fáktọ̀ wọn àìdíyà hàn máyì tó fi wá lo jámùwù ni wípé tó fi lọ àìdù ni wípé gbogbo ẹni yòówù láyé bí wọ́n ṣe lè wò ó pọ̀ tó ó ṣe jámù ọkùnrin bẹ́ẹ̀ ẹ̀hẹ́n alifu aláàmú istidarak kọ́lẹ̀ máa ń pè ó ti yé báwọn pọ̀lọ̀gbà ẹgbẹ́ ọwọ́ àwọn méjì bẹ́ẹ̀ lọkùnrin náà so irú àwọn nǹkan báwọn náà inú èyí tó sọ nípa àkítà tí àwọn èèyàn ní pé àwọn rí àti sọ méjì ń jò ní ìkọ́sìm ẹjẹ́ á tún sọ ẹyọ kan àyà kan bẹ́ẹ̀ nínú Al-Qur'ani tí ń pín innal ladhina hadu إن الذين آمنوا والذين هادوا والصابئون
والمجوس كنك والنصارى والمجوس الذين آمنوا والذين عادوا والنصارى والصابئين onko wasobiyina ko sama pé méjì ni الذين آمنوا والذين عادوا wadhabihun والنصارى so pé sobiyuna dáadáa الذين آمنوا والذين عادوا والصابئين wadhabihina ko wasobihuna والنصارى والمجوس آمن بالله Qasim padà tún pé dáadáa ṣé méjèèjì lórí mi àbẹ́ mẹ́ta ọ̀yá tún gbéra tún gbọ́. Innal ladhina amanu wal ladhina hadu was-sabi'una òun ni ń wí àsọ́bìhúnà ni ń wí sọmọ àpọ̀ kan bẹ tó yẹ pé sọ́bìhúnà lòun òun wà lẹ́yìn alladhina hadu òun ni wal majusa bẹ́ẹ̀ òun wọ́n majusa bẹ́ẹ̀ òun eléyìí wọn kọ́ aláwọ̀kọ́ kò ní majusa ti ọ̀yá bá ń ké bẹ́ẹ̀. Innal ladhina amanu wal ladhina hadu was-sabi'una àwọn mẹ́ta wọn àbí wọn nasara ńkọ́ ṣé ọjọ́ mẹ́rin àbí Ọlọ́run jọ dáa fún ọ. Innal ladhina amanu àbí walladhina adu was-sabihuna wan-nasara man amana billahi minhum àbí wal yawmil akhir fa'amila salihan walahum alayhim walahum yahzanun. O ṣeun ese tó fi jẹ́ was-sabihuna pẹ̀lú àtàfi tí ń ṣe mbẹ̀mbẹ̀ tó yà pé inna arafi tí ń tẹ̀síbùlẹ̀ isma wa tarfa'uli khabara ayi bẹ́ẹ̀ kọ́ ni tẹ̀síbùlẹ̀ isma wa tarfa'uli khabara ok ese tí wọ́n bá bọ̀ wá pé innal ladhina amanu ismi inna ni o ti báwọn fati àlọ́ yẹ ọgbà walladhina adu àbí fati àní ọgbà torí àtàfi wasọ́bìhúnà ló yẹ kó jẹ́ torí fati àlọ́ yẹ kó òun náà wà násìbù ló yẹ kó wà torí wípé àtàfi tí mo sọ fún ọ́n jọ ní pé àtìfù ọmọ tábà màtúf so to get now ese tó ń fi wá di pọ́gbadọ́mà ó di marufun wasọ́bìhúnà kí ló tó fi rí bẹ́ẹ̀ wọn ní kátó ní Al-Qur'ani ṣe àwọn àfáwọn mímọ̀ ní àwọn ní wọn ọmọ kan ní wọn ọgbọ́lọ́hún yé mbẹ́ ara bọ́lọ́hún ìjásù Qur'anu nu ó ti bá wọn alẹ́ ìjásù lọ́gàwí inú Al-Qur'ani nu tọ́lọ́hún fi jù wá lọ tálùkùránì fi jù wá lọ tó fi mọ̀rọ́ sọ jù wá lọ tá a lè mọ̀rọ́ sọ tó ọlọ́wọ́ àmì dàrú mọ́ wa lọ́wọ́ ọ dàrú mọ́ wa lọ́wọ́ wọn aláwọn ní mímọ́ wọn sì múra mú nínú ẹ̀ wọn ò sì ríbi yọra wọn làwọn àfa àtọ́lọ́hún wa fi mímọ́ mà tí wọ́n jìndùn nínú Al-Qur'ani àti mímọ́ àtọ́lọ́hún àwọn wa ní rárá kọ́ ìdá tẹ mú lọ́wọ́ tẹ̀ fi ń rẹ láti ṣe Al-Qur'ani wọn náà láì dá yín lóhùn bó wọn ṣe dá wọn lóhùn kọ́ sí wọn ni innal ladhina amanu wal ladhina hadu ó ti yé báwọn àti rí ìsinmi iná sọwárí wà thabihuna àti nasara wọn ẹgbẹ́ lọ ẹ kò dúró ẹ wà lọ bí man amana minhum billahi khabaru nu واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون khabaru inna no ó ti dúró ayé ẹ̀kọ́ ni naam ẹsẹ̀sẹ̀ wá wípé ńgbà tẹ́ wípé náà ladhina amanu wal ladhina hadu man amana billahi minhum wal yawmil akhir wa amila salihan fala khawfun alayhim wala hum yahzanun tó bá wí bẹ́ẹ̀ tán yọ àdìwá dhabihuna wan nasara kadhalika Qasim hayakumullah was-sabihuna wan-nasara kadhalika ó ti ma kadhalika ó máa jẹ́ khabaru mubtada was-sabihuna ó máa jẹ́ mubtada nasara máa jẹ́ atifu lórí mubtada khabari ni kadhalika wa khabaruhu mahsuf fil Qur'an ó ti ma wọ́n hasafa khabaru rẹ̀ ìhun ni Ọlọ́run dàrú ṣe máa pé ọba mi á dá àyà mi ìrú máa wá lọ ẹsẹ̀ máa wá tò ní òun lọ́ fà tó jásí pé bẹ́ẹ̀ bá fẹ́ túmọ̀ tẹ̀fsírì ńgbà mi àyà mi ẹ lọ lè wá ń sàlẹ̀ ẹ ń sùn wọn tó kéèyàn yìí ó ti bá wọn ẹ wá gbé tà ní ẹ gbé lọ sàlẹ̀ padà ẹ fi gbọ́ Ọlọ́run yé ń bẹ̀ dáadáa inú ẹ̀ ni pé
àwọn àfáà ní àwọn ni wọn gbọ́n tọ́lọ́hun wíyé kò sí mistake inú alukur'an ọ̀rọ̀ Ọlọ́run kílíà so bí gbogbo àwọn àyà tìyẹn ṣe wá bó ti rí nù ọ̀pọ̀ bẹ́ẹ̀ nú alukur'an bẹ́ẹ̀ so get bẹ́ẹ̀ naam agramu Allah eléyìí ti rí nù.